Mo máa ń lo POS. Mo dẹ̀ tún lo GT Bank. POS, Money Point, OPay. I don't trust them, and I will never trust them. Báńkì ìṣẹ́ tó yẹ ká ṣe láàyè. Ẹni tí báńkì gbá mi gan-an lọ́tún ní kò sówó. Ìyàwó mi gan-an ó ń ṣe POS yẹn gan pàápàá torí pé ó rọrùn láti gbowó jáde ńbẹ̀. Ẹ káàbọ̀ sí ìròyìn Vox Pop. Lónìí a fẹ́ mọ ìrírí àwọn ará Ọ̀ṣun pẹ̀lú ìmáàlù POS àti ilé ìfowópamọ́sí. Èwo ni wọ́n ń lò jù nínú ilé ìfowópamọ́sí àti POS? Kí ni ìrírí wọn? Ẹ jẹ́ ká súnmọ́ bí, ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu àwọn ará Ọ̀ṣun. Ilé ìfowópamọ́sí good. Reason ni pé they have never failed. And the POS, since I arrived in Òṣogbo yẹn, tí mo padà sí Òṣogbo yìí, the only place tí mo rí ni OPay tó ní ọ́fíìsì wọn ní branches ìyẹn dúró. Ẹlẹ́ẹ̀kejì tí n bá ń ṣèfò mi ò níná tí n bá ń ṣèfò owó síbẹ̀ tó ń bá sọnù ta ni mo fẹ́ mú ìyẹn number one. Ẹlẹ́ẹ̀kẹta UBA, Ecobank, Senate Bank, they have branches all over Nigeria, and they can never cheat on me. Apart from me, èmi ò ní problem pẹ̀lú wọn bẹ̀. POS, Money Point, OPay, I don't trust them, and I will never trust them because they don't have branches. Let them go and open branches like other banks. That's just it. I'm sorry to say this. Wọ́n gbọ́dọ̀ ṣe kìíní kan bí UBA, Ecobank, Senate Bank, First Bank, wọ́n ṣe ní branches káàkiri káwọn náà lọ invest. Nigeria, we are not fraudulent. Káwọn ṣe mọ̀dàrúrù. Tí wọ́n bá lè ṣe gbogbo yẹn, tí ẹjẹ́ pẹ̀ tó ṣòfò ẹ̀bá branches wọn, ẹ̀dẹ́ Ìbàdàn, ọ̀gbọ́n ẹ̀dẹ́ branches wọn, tí ó ṣe pé wọ́n wọn káàkiri. You understand? Àwọn èèyàn patronize wọn nà. Ó yà patronize wọn. POS ni mo ń lò dáadáa. Ìyàwó mi gan-an ó ń ṣe POS yẹn gan pàápàá torí pé ó rọrùn láti gbowó jáde ńbẹ̀. So ní ìsìn ẹ̀mọ̀ pé tí ẹ̀ bá lọ sí báńkì ńsìn, èèyàn kàn tún ṣe lọ máa tò kí ẹ̀ máa ìyẹn máa ń waste time. Ẹ get bẹ́ẹ̀ bọ́ POS ní ìsìn fast ẹ ti gba owó tẹ́fẹ́ gbà jáde. Kò sí ìṣòro tó pọ̀ jù ń bẹ́ẹ̀. Ó kàn jẹ́ pé nígbà mìíràn èèyàn lè fẹ́ sowó kówó yẹn ó kó mọ́ tètè kó hang kó ní owó yẹn wà ní pending, but within some minutes wọ́n á dánwó yẹn padà sínú àkáǹtì yẹn padà. So ìyẹn jẹ́ kó rọrùn fún wa láti máa lò. Ilé ìfowópamọ́ kò sí èèyàn nífọ̀kàntán mẹ́ẹ̀. Ìdí ni pé èmi ti rí ẹnìkan tó jẹ́ pé wọ́n kàn ṣàdédé kówó rẹ̀, so ó dẹ̀ lọ ilé ìfowópamọ́ wọn dẹ̀ rí nǹkan ṣe sí. So gbogbo yẹn gan-an ó ń kò fún yàn ní fọkànbalẹ̀ láti fowópamọ́ sí ilé ìfowópamọ́. POS ló máa ń lò torí pé ó yára ni, kò síbi tí mo bá wà láàyè POS ara yìí. Kí wá ní ẹ bá sọ̀rọ̀ lọ? Báńkì ò sí kò tún dúró wá bí mo lè wà nígbà yẹn nìyí. Torí táyé bẹ́ẹ̀ tó tí màá lè lọ báńkì. Ìjọba POS ló wà báńkì ìṣẹ́ tó yẹ ká ṣe láàyè. Ẹni tí báńkì gbá mi gan-an lọ́tún ní kò sówó. Èrò gan tún lè disturb bí ó dòdòdòdòdòdò tí ò ní tó ìròyìn. Gba POS ọwọ́ kan ó dájú bọ̀dù ní. Mo máa ń lo POS. Mo dẹ̀ tún lo GT Bank. But GT Bank yẹn gangan ni base bank ni. So mo dẹ̀ OPay, mo ń lo OPay náà. So tí n bá fẹ́ ṣe transfer for business, I'm a businessman. So tí n bá fẹ́ ṣe transfer, mo máa ń ṣe transfer ní GT. But tí n bá fẹ́ gba OPay, mo máa ń ṣe transfer OPay náà, but sometimes mo máa ń lo POS. Depend owó tí n bá fẹ́ gbà níbi tí n bá wà. Bá jẹ́ owó tó pọ̀, transfer ni mo máa ń ṣe. Ẹ̀dá gbé mi fẹ́ gba bí 5,000, 10,000. Kí lè ní cash lọ for business ni. Sometimes mo máa ń ní ìdíyà bí 20,000 or 50,000. Màá lọ sí POS, màá dẹ̀ gbà. Nínú OPay ni mo máa ń gba owó tó tó yẹn. But tí n bá ṣe transaction, wá jẹ́ GT Bank. Jẹ́ ni. OPay wà okay gan o. Gan ni o tí ṣe kékeré o. GT náà dẹ̀ disappoint mi rí.
ṣùgbọ́n tẹ̀wọ̀n pé GT Bank àwọn máa ń nígbà míì wọ́n lè di pé bóyá network tó dáa kankan bẹ́ẹ̀ but nígbà kan nìyẹn tẹ bá send owó sí GT tẹ bá send tí GT bá fún problem tẹ bá send owó nígbà míì owó yẹn lè hang but nísìn ó dà pé wọ́n ti change gbogbo system wọn àwọn náà ti copy bí opay so tẹ bá ti charge fún owó yẹn ó padà sí àkáǹtì yín because opay tẹ bá send owó tó kò lè hang tó bá dẹ̀ hang ní dédé wọn máa dá padà but GT náà ti ń ṣe é sìn jẹ́ pé tẹ bá send owó yẹn bá yẹ pé ó wà pent ó tún tó bí wákàtí kan owó yẹn ó padà sí àkáǹtì yín. POS lẹ máa lò ní àbí báńkì. tí bá nílò owó kíákíá bíi káàṣì àbí POS tọ́lá pé káàṣì ni káàṣì ẹ̀ ń pé báńkì ò ṣeé wọ̀ kẹgbàá bíi 100,000 wọn ò ní fún yín but díẹ̀ opay ẹ bá nílò 100,000 nínú POS àwọn kan máa fún sówó sí àwọn ohun POS ní choice kí la fẹ́ bọ́ lọ́hùn fà nígbà tó jẹ́ pé rule and regulation Nàìjíríà náà là ń tẹ̀lé báyẹn ń kàn àjọ mẹ́ǹtì ara wa náà. èyí ni èrò àwa ará Ọ̀ṣun lórí lílo POS àti ilé ìfowópamọ́. ṣé ẹ̀yin náà máa ń lo POS ju báńkì lọ? ẹ kọ ìròyìn sínú abala ìdáhùn ẹ sì máa bá wa tẹ̀lé fún ìròyìn àti vox pop mìíràn lórí ìkànnì